ẹ jẹ́ ń fi ewé yìí, ẹ jẹ́ ń fi fún wa ní iṣẹ́ kí ọfà má lè wọlé sí wa ní ara. Tó máa ta wá lọ́fà àbọ̀ sọ wá láta kó má lè wọlé sí wa lára. Ó tún wá ṣiṣẹ́ fún pé bóyá ẹni tí ọfà ti wà lára àbí tàtà ti wà lára rẹ̀ already tó ti sọ láta àbí tó ti ta lọ́fà tẹ́lẹ̀ tó ti wà nínú ara rẹ̀ kí ó lè pa ní tó wà nínú ara rẹ̀ àbí kó lè lé jáde. Nǹkan méjì tí ṣe ìṣiṣẹ́ fún mi. Ẹ wo ewé yìí dáadáa, ewé là ń pè ní ewé ọ̀mísínmísìn. Eléyìí là ń pè ní ewé ọ̀mísínmísìn pẹ̀tẹ́. Ewé ọ̀mísínmísìn pẹ̀tẹ́. Ọ̀mísínmísìn oríṣi méjì ló wà, gógó wà. Òun máa ń dádó fúnra rẹ̀ lọ́tọ̀ ní òun efà báyìí. Wọ́n tún máa ń pè ní ewé ojú mùsù, tòun ló máa ń so èso wéré jíjẹ tá a máa ń pè ní ojú mùsù. Bó láti ṣe títóbi Ọlọ́run, ewé lálùbáríkà gan o lẹ́nu ìbàdàn ó sì jẹ́ fún gbẹ́ni tó bá ṣe. Ìwọ tó wá fẹ́ kó jẹ́ fún ọ tó yẹ kó fídíò mi lọ wò tó fi gba iṣẹ́ ilé ní share like kó sì comment. Báwo la ṣe ṣe? Àkọ́kọ́ ẹ lọ wá àtàjọsí bí 20 àbí kó pọ̀ ju 20 lọ bí 30. Ẹ lọ kúnná ṣẹ́ẹ̀tì lọ́kúnná. Ẹ dà sínú abọ́ kan, ẹ rọra fi omi níwọ̀nba kínkínní. Wọ́n gbé ẹ̀mọ́ nígbà kí èèyàn fẹ́ pò nǹkan kó kí. Ẹ rọra fọ omi sí níwọ̀nba. Ṣé wàá rí ewé yìí náà? Àá já, àwa gún náà lọ́tọ̀. Agún náà lọ́tọ̀. Ẹ má tí ì fún omi rẹ̀ tó omi rẹ̀ lá nílò. Agún àjà tí ó pọ̀ tó dà wà á lè gun tó omi rẹ̀ ó lè jáde, omi rẹ̀ lá nílò. Bó la ṣe wá ṣe? Nǹkan àkọ́kọ́ táwọn kọ́ ṣe ni pé ní ìsàlẹ̀ ìdodo wa, yíká ìdodo, ìsàlẹ̀ ìdodo wa, yíká ìdodo, à sín gbẹ́rẹ́ yí ká. Ṣé wàá rí àtàjọsí? Ibi tí iṣẹ́ wà nìyẹn o. Àtàjọsí òun là á fi kọ́kọ́ yí ká, á fi ra ojú gbẹ́rẹ́ tá a fi yí ìsàlẹ̀ ìdodo wa ikùn yí ká. Tá bá ti fi yí ká, yóò ta wá gan o. Lẹ́yìn tó bá ti ta wá gidi gan, ẹ jẹ́ kí ẹ fi kalẹ̀ fún bí ìṣẹ́jú 5 sí 10 kí títà yẹn fi lọlẹ̀ kó má ta wá mọ́. Lẹ́yìn ìgbà yẹn láṣẹ wá mú omi tó jáde lára ewé, omi látọ̀ wá fi yí ká lẹ́lẹ́kejì. Òun náà lè ta wá níwọ̀n bá pọ̀ kò ní tó tata. Pẹ̀lú àṣẹ Ìdùmarè tó dọ̀run ayé, pẹ̀lú àṣẹ òun tó bá jẹ́ pé ọfà tàbí atata sọ yẹn bá wà nù ara ẹni ọjọ́ náà ni ó kú. Pẹ̀lú àṣẹ Ìdùmarè ọjọ́ náà ni ó jáde nù ara ẹni. Sọ wá rí o ti ṣe tó bá yẹ pé kò sí kankan lára rẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀, Ọlọ́run ti fi ààbò, ó ti fi Elédùmarè ti jẹ́ kó gba iṣẹ́ tí àbí Elédùmarè ti jẹ́ kó ṣe iṣẹ́ ààbò sára rẹ fún ọdún kan nù. Lẹ́yìn ọdún kan ọ̀tún lè tún iṣẹ́ ṣe. Ẹ̀ẹ̀kan lọ́dún ni mo guarantee iṣẹ́ yìí tó bá ti dọ̀dọ̀dún ọmọ tún ṣe. Ọdọọdún ọmọ tún ṣe. Mo guarantee rẹ lẹ́ẹ̀kan lọ́dún. Ìdí tó ṣe wáyàn tó mọ gbẹ́rẹ́ sí dáadáa nù. Ọ wáyàn tó mọ gbẹ́rẹ́ sí tí ò ní tí ṣe kí yóò lọ blade tí ó wá dáwọ́ pé yẹn kọlà tí ó kàn wá ṣe títí yíká. Ẹ̀ẹ̀kan lọ́dún ni mo guarantee iṣẹ́ yìí. Oyin ó máa tún ṣe lọ́ọ̀kan lọ́dún. Kò sí ọfà àbí ata tí ó wọ̀ lára pẹ̀lú àṣẹ Èdùmàrè. Yóò rí bá ti fẹ́. Àdógbọ́, àdógbà, ire o. Share, like, kò sí comment.